a kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ tún káàbọ̀ padà adúpẹ́ olórí àdá àdátán pé olórí àdá rèrè àrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ lágbára Ọlọ́run ojú inú àti tòde yín ò ní fọláṣẹ Èdùmàrè. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Dẹ́mọ́lá Adélékè nígbà tí ó lọ sí ibi àyẹ̀wò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nílùú Àbújá kò sàì báwọn oníròyìn sọ̀rọ̀ ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lágbára Ọlọ́run lọ́dún tí ń bọ̀ yẹ̀kínì tí ìyẹ́ ò sí òun náà ló tó padà sábẹ̀rẹ̀ pé ọkàn ń balẹ̀ báwọn ṣe ń jó làwọn ṣe ń ṣiṣẹ́ báwọn èèyàn kan máa ń sọ wípé ijó ni àwọn ń jó gẹ́gẹ́ bí gómìnà àwọn ń jó lóòótọ́ ṣùgbọ́n àwọn òjò àjòdànù àwọn ń jó àwọn ń ṣiṣẹ́ ni àwọn sì nígbàgbọ́ wípé kò sí ẹnìkan tí ìgbà kan bó lọ mú. bẹ́ẹ̀ ni torí pé ńgbà táwọn wọlé ìtàkọ́kọ́ gan bí gómìnà ti bẹ lórí àlééfà làwọn náà mọ́lẹ̀ àwọn sì ní gómìnà lọ́wọ́ báyìí tàwa ni ó wà yí àwọn ń díẹ̀ wò. bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan sí o ọ̀rọ̀ ti gómìnà Nurudeen Adémọ́lá Jackson Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ní ọ̀rọ̀ sì kọ́ o torí ẹni ọba ní mẹ́fà ni tó sì ní ìdajì dọ́sìnì ni nǹkan kan náà ni wọ́n sọ Démọ́lá Adélékè nípa àlélè kálákò tí wọ́n lọ síbi àyẹ̀wò àwọn ọmọ ìgbìmọ̀ tẹ̀kó tó fún ọ̀rọ̀ àyẹ̀wò ìdàgbòsó lábúradà ọ̀rọ̀ méjì ni wọ́n ń sọ mbẹ́ àbí mẹ́ta wọ́n ní kò sí ìtọ́jú ọmọ fàǹfà nínú ẹgbẹ́ òṣèlú àwọn lọ́sùn òótọ́ sì lélẹ́yìn. èmi ò fara mọ́ kò sóòótọ́ mbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún náà ni sẹ́nẹ́tọ̀ Adénígbà Fádàǹsí Francis ló ti yàgbà pò mbẹ́ sẹ́nẹ́tọ̀ méjì sípò nípínlẹ̀ Ọ̀ṣun bákan náà làwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin èmi rò pé àìgbọ́ra ẹni yé lórí pé gómìnà náà ó fẹ́ yẹra kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó fẹ́ fò lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ti àwọn eléyìí síwájú pé ẹ̀yin ẹ kọ́kọ́ máa lọ ní ìmí ń bọ̀ lẹ́yìn wọ́n lọ tán lòun wà lọ mọ́. ìbọn yẹn wọ́n jọ lọ ni àbí kílẹ̀ kò tí ì mọ̀ gómìnà tẹ́rí lérò ti tèmi àìgbọ́ra ẹni tá a bá ní òsì ń bẹ̀ irọ́ ni ebi lẹ́nu lọ́lọ́ yìí làwọn kan ni wọ́n sọ ní ẹkùn ètò ìdìbò fẹ̀ pé àwọn adarí àwọn inú ìta àtìrí ọ̀jọ̀gbọ́n Wọlé Adéyípọ̀ tàtìrí wákejì gómìnà ọmọọba Kọ́lá Adéwùsì tàtìrí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílà oòrùn Ifẹ̀ bẹ́ńkò wọ́n làwọn kọ̀ wọ́n gẹ́gẹ́ bí adarí gómìnà dá sí ó gbégbèsè àkẹ́bí adarí ń bẹ̀ torí pé ara leadership quality tí mo rí lára gómìnà rèé làásìgbò ọ̀hún ọba fa ẹgbẹ́ ọ̀hún ya nílẹ̀ Ifẹ̀ gómìnà dá sí pé kò sí àgbọ́yé lọ́rọ̀ ara wọn vote of no confidence tẹ́ ẹ ti vote yẹn ìpẹ́ ẹ̀ nígbàgbọ́ nù rẹ̀ ẹ̀ dá padà àyànjú rẹ̀ ọ̀rọ̀ lé ni láti gbà yẹn èkúté ọ̀fẹ́ yìí ní fàǹfà ní ẹkùn lápínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣùgbọ́n lórí pé gómìnà kan lálẹ́ mọ́lẹ̀ níyàn ní Alhaji Isiaka Adébóyèga Oyètọ́lá tó jẹ́ gómìnà àná tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC pé àtún gbogbo àwọn tó bá tó wá ní ìsìn àrẹsẹ̀ pa ni. ìyẹn ò túmọ̀ sí pé yọ lọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí gómìnà yìí sọ ní àwọ̀kọ̀fà ni ìgbé akànrin àyàn dórí àlééfà padà ni. ṣẹ́wárí nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn méjì ló ṣe gbàǹkù tó yẹ pé gómìnà Adémọ́lá Adélékè yóò bá figagbága ìkànnì wọn láti rí Ọ̀túnba Ìyọlá Omiṣore ó ti wà ńgbà kan gẹ́gẹ́ bí ọmọ ilé asòfin àgbà rẹ̀ yìí ó ṣe dó gómìnà igbákejì gómìnà rí àti níwà ẹni tó jẹ́ alága fún àjọ tó mú tọrọ orí omi à ń bọ̀ irú eléyìí ìkànnì àwọn méjèèjì ni tí ẹgbẹ́ òṣèlú ń tẹ̀síwájú bá ṣe àṣìṣe láti lọ mú ẹni tí ò kojú òṣùwọ̀n ó ṣeé ṣe ó lè jẹ́wọ́ fún láǹfààní ṣùgbọ́n láì tí ì bí bẹ́ẹ̀ àwọn ojú tẹ̀mí ń rí ń ta yìí kò sí wọ́kọ̀fà láàrin wọn. gómìnà Adémọ́lá Adélékè tó bá wá pé gómìnà ló nà lánàá tí ó bá gbàgbé nínú ètò ìdìbò àkọ́kọ́ àti ètò ìdìbò kejì tó bá Oyètọ́lá fà agbára rẹ̀ ká Oyètọ́lá ní agbára rẹ̀ ọ̀kẹ́ ẹgbẹ́ òṣèlú APC torí tẹ bá wò bò wọn lákọ̀ọ́kọ́ nígbà tí sẹ́nitọ̀ Yẹlé Ọmísọlá tí wọ́n bá figagbága ẹgbẹ̀lọ́nà òjìlénígba àti mẹ́wàá ó lé 250,000 nínú àná méjèèjì jọ ní nígbà tó Omiṣore ní 120,000 ó túmọ̀ sí pé ètò ìdìbò náà àti ìmọ̀ta ní ADC ó gbé wá bóyá Alhaji Adéòtí láti wo ni tí wọ́n bá sì Alhaji Adéòtí ìbò tí ń bọ̀ láti wo àti ìbò tí ń bọ̀ láti Iléṣà níbi tárẹ́gbẹ́ tó jẹ́ akọ̀wé àgbà wọn ti wá wọ́n tọ́ ọmọ bo bẹ̀ bóyá gómìnà ọmọ kéèsì torí pé Arẹ́gbẹ́ ọ̀hún wà láwọn tí wọ́n kún lọ́wọ́ kó tó di pé ó dépò yìí Arẹ́gbẹ́ ọ̀hún ó ti yẹ̀gẹ̀rẹ̀. kálẹ́gbẹ́ ò bá kálẹ́gbẹ́ kò sí fanfa nínú All Progressives Congress nígbà náà kò ní rọrùn fún Adélékè láti wọlé. gbogbo eléyìí ní Adélékè gbọ́dọ̀ máa wò
kó tó di pé a máa fọ́ sọ̀yà. ṣùgbọ́n tí mo rí lọ́rọ̀ wọn ni pé ṣe mọ̀ pé àwọn tí wọ́n ń ja ẹ̀sẹ́ àwọn tí wọ́n tán bá kálukú ní máa ń dànù. bẹ́ẹ̀ni ó dìgbà kúkú bá tó báyọ̀ létí tó bá gbọ́ nǹkan. tí nǹkan ló gbà ò létí ẹ̀ tó balẹ̀ èdè ó tó mọ̀ pé Ọ̀yọ́ ó jìnnà sífẹ̀. bẹ́ẹ̀ni n ta ní láti sọ fún gómìnà Adémọ́lá Adélékè ni pé a sọ pé bóyá wọ́n ṣiṣẹ́ àbí wọn ò ṣiṣẹ́ tó bá tásìkò láti ṣí iṣẹ́ ìríjú wọn láwẹ́láwẹ́ á padà sí especially mi Àkàndọ̀rọ̀ Ayọ̀kòǹkò ìdí ni pé mo sọ nígbà tí wọ́n dórí àlééfà wípé èmi yìí dédé criticize èèyàn pé rárá n ó fọ́n lọ́dún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́ta á bẹ̀rẹ̀ sí ní tú iṣẹ́ wọn wò sàn ṣe dáadáa ṣé wọn ò ṣe dáadáa sàn kúnjú òṣùwọ̀n sàn pèrèjú òṣùwọ̀n sàn tẹ̀dí òṣùwọ̀n ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti padà lọ ṣé tán bá lọ kí ni tí a fi sọ wípé wọn ò fi wọlé gbogbo eléyìí ló wà lórí wọn láàyè ọ̀tọ̀ nǹkan tí mo ní kí n gbìyànjú láti sọ fún gómìnà Adémọ́lá Adélékè ò ní pé bàbá fojú bíntì wẹrí yóò gbéni lọ ẹ̀yà máa gbéni lọ mẹ́yàn bá fojú kọ̀gá wòkè òkè àmọ́ kaniláyà o ẹni ó fojú ara wo kúdẹ̀tì agodo ń gba ọmọ dámìdọ́kì lápá sẹ́lẹ̀ gba ọmọ gbèrò mi lọ. So ọ̀rọ̀ walkover lọ́dọ̀ tèmi nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún yìí àbí nínú ètò òṣèlú tí ń bọ̀ nínú ìdìbò tí ń bọ̀ yìí kò sí ń bẹ̀ o gómìnà kálukú òṣìṣẹ́ takuntakun kó tó di pé yóò láǹfààní àti wọlé ni orí lọ́mọ orí adé ẹni tí yóò padà sí àbèrè bóyá gómìnà náà ni ó padà sábèrè o bóyá ẹlòmíì ni ó padà sábèrè o orí gómìnà Gbóyèga Isiaka Oyètọ́lá kò mọ̀ pé òun ní padà lẹ́ẹ̀kejì kò sí gómìnà sanpa tanku. kò sí gómìnà tí ó wà lórí àlééfà tí ó fọkàn sí pé òun ní wọlé lẹ́ẹ̀kejì. àná sanpa pé kò sí jẹ́ àwa ní kó tó di pé ìkúrú lọ tẹ̀yìn ní fanfa kódà gan wọn ọ̀dà alábàápá wọn padà wálé lẹ́yìn ó dà pé Ọ̀ṣun fi dán hàn wọ́n. bẹ́ẹ̀ni wọ́n ti mọ̀ pé ẹja fààyè lẹ́fẹ̀ẹ́ lòmẹ́ ká ṣàtìlẹ́yìn fẹ́ lòmẹ́. kí ni ọ̀hún le. ẹ jẹ́ ká mọ ibi tí ó wò sí agbàdúrà ibikíbi tí ó bá wó sí kó jẹ́ ibi tí yóò ṣàǹfààní fún wa ká má yan ikún létí gẹ́gẹ́ bí gómìnà sórí àlééfà. lẹ́ǹtì ò létí gbọ́dọ̀ gbárò yé. rárá o kéèyàn má jẹ gómìnà nítorí orúkọ nítorí kan kó lè wà náà àkọọ́lẹ̀ pé mo jẹ gómìnà ó wà nínú kí láǹfààní tó ṣe fún lù ú kí ni ìlú jẹ látara tiẹ̀ nígbà tó fi wà lórí àlééfà níta fẹ́ ní àsìkò ìdìbò tí ń bọ̀ lọ́dún tí ń bọ̀ lílé yìí. ọjọ́ kẹjọ oṣù kẹjọ ni. oh my god ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 lágbára Ọlọ́run campaign ò ní pẹ́ bẹ̀rẹ̀. gbogbo rẹ̀ ó sì sọ lójú ẹ̀. àwọn èèyàn ìlú náà wọn ò ní pẹ́ máa jẹ mùdùnmùdùn ìjọba àwarawa kọ́ lára àwọn olóṣèlú ni o torí kálukú gbogbo tó ti ṣe kì sínú ilé ó bẹ̀rẹ̀ sí ṣe kì sóde gbogbo àwọn tí ọ̀gbọ́n tààrà tẹ́lẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní máa approach wa. ẹ ṣe mọ̀ pé dìbò kó o ṣe bẹ̀ ara dìbò náà ni ara òṣèlú ni gbogbo tí wọ́n ti fi pọ́n àwọn aráàlú lójú ẹ mọ̀ pé tíọ́rì kan ni kẹ́ ẹ tu ìyá adìẹ báyìí kó wà dógolo ń tó bẹ́ẹ̀ bá na àgbàdo sí yóò tún wà nítawọn olóṣèlú ṣe fún àmọ́ lẹ́yìn kérédù àkọ́gbà lọ́wọ́ gbogbo. ọgbọ́n kọ́bọ̀ náà sì tí ì sí lórí tiwa náà torí pé àyípadà kan kò tí ì sí bá a ṣe ń ṣe lọ́dọọdún náà là ń padà ṣe bọ́n ti dé nìsín bọ́n bá dé nìsín bọ́n bẹ̀rẹ̀ sí ní fún ọ ní tọrọkọbọ kí ni wọ́n jẹ tán fún ọ láǹkàrà tán fún ọ fẹsì tán fún ọ fìlà tìdùnnú wọn fún ọ ṣe ojú ọ̀pági mọ́ ọ̀gá. Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹjẹ́ àyẹ̀bá tá a bá padà dé àtẹ̀síwájú Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàwàrú Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ojú abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀. Wow.